The throne is a magical chair that decides the fate and the future of a kingdom. It's been almost 3 decades that the Ijebu-Igbo people has been without a king. Wàyí níbi tí kábíyèsí wa ọba wa Lawrence Jaiye ọba tí wọ́n ti ń gbadé lónìí nínú ọdún tí a wà yìí tí inú gbogbo tọmọdé tàgbà sì ń dùn torí tá a bá wò láti bí ọdún 28 láti lọ́ba kẹ́yìn nínú ìlú tá a wà yìí lónìí à ń retí gómìnà ìpínlẹ̀ Ògùn Prince Dapo Abiodun àti igbákejì gómìnà àtàwọn lókọlókọ lẹ́ẹ̀kan. A tún retí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn láti ibi gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà àti ilé òkè òkun. And so we welcome you to the coronation, installation and presentation of staff of office to our dear King Kabiyesi, His Royal Majesty Alayeluwa Oba Lawrence Jaiye Oba Adebayo Oduromi the 6th, and I call him the Orimolusi of Ijebu-Igbo. Iléeṣẹ́ Kabiyesitv náà lẹ ti ń wò wá kìtìkìtì báyìí. Ẹ já lọ sínú gbọ̀ngàrí àgangan ká lè lọ mọ tí ń ṣẹlẹ̀ ń bẹ̀. Ẹ máa bá wa ká lọ. It gives me great pride, great joy to be here amongst you and with you this Wednesday afternoon. Up until 1:30 a.m. in the morning, I was in Abuja. I'm sure you've all been reading about all what's been happening in our party. We are zoning, we are choosing our national school, and so on and so forth. And you know this comes with a lot of celebrations late in the night. And my SSG called me and said, "Are you sure you'll be here today?" And I said to the SSG, "By the grace of God, I will be here today to deliver the staff of office to the new Orimolusi. This is a very significant and symbolic event, and I will not miss it. And I'm glad that I'm here. I want to join me in singing it because nobody has sung all day. We are not here to mourn. We are here to rejoice. Am I correct? Yes. Am I correct? Yes, sir. I'm in Oduni. Lókè gbogbo àwa ọmọ Ìjẹ̀bú pé a kú oríire. Inú mi dùn wípé mo rájà òní. Inú mi dùn wípé òní ṣojú mi. Congratulations.
Thank you. Thank you. Oki Kabiyesi. Ọba Lawrence Jaiye Ọba Adébọ̀dé Adébájò. Ẹ jẹ́ kí gbogbo wa sọ pé Kabiyesi. Ẹ jẹ́ kó ilẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kó sókè ká sọ pé Kabiyesi. Ẹlẹ́ẹ̀kẹta rèé ẹ̀rọ ọdún ilẹ̀ kan jẹ́ kó sókè pé Kabiyesi. Kábíyèsí adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀. Ìgbà yẹn á tù wá lára. Ẹyẹ akébi ẹyẹ. Eku akébi eku. Ọmọ èèyàn á fẹ́ òbí ọmọ èèyàn. Ìdàgbàsókè tó yọrantí á dé bá wa níjẹ̀bú-Igbó. Ọba Yunusa Adébáyà OON. Ìgbòho Kábíyèsí. The Orimolusi of Ijebu-Igbo, to a royal dance, to all other Kabiyesís that are here. Right after that, we will listen to his acceptance speech. Oya ìlú.
Àbújá lẹ̀ ní ká kí ẹ púpọ̀ gbogbo oríire ẹ náà àbá ìkálẹ̀ o. Wọ́n ní ká kí ẹ wípé ká lè ṣàdúrà fún ẹ pé wà ní bá ti ṣe o. Wà á rọ̀nà gbégbá o. Wọ́n ké ṣe máa ṣe dá o. Pé màrá ògiri má bàrá o. Pé màá gbogbo kó máa wà lé o. Ẹsẹ̀ rẹ̀ máa lọ o. Etí rẹ̀ mẹ́ni o. Ẹsẹ̀ kẹta ẹ̀mí kú ẹ̀ wà ló máa sọ. Àdó máa sọ ẹsẹ̀ kẹta rẹ̀ kó o dé rí o. Wọ́n bá bá òjá lé ní ẹsẹ̀ kẹta rẹ̀ kú ẹ̀ o. Wọ́n ní ká tún sọ fún ẹ wípé àwọn ọmọ tó kó wọn nú oyè yìí kò ní gbé kọ̀kọ́ sọ́nu. Olórí náà kò ní gbé kọ̀kọ́ sọ́nu. Owó tó máa fi ṣe kí ní ìkẹ́ ọmọ ráyé máa fojú léwó ẹ o. The role we play is the process of His Majesty as the Orimolusi of Ijebu-Igbo will never be forgotten. My good people of Ijebu-Igbo, you have demonstrated great love for me that I cannot quantify. You have welcomed me with warm and open arms. Wọ́n sọ lẹ́ẹ̀kan wípé bàbá Awùjalẹ̀ sọ wípé tí gbogbo wa bá fọwọ́ ṣe ọ̀kan tí kò sí ibi sí omi òtún ní ìlú Ìjẹ̀bú-Igbó wọ́n dárúkọ ìlú ńlá kan tí kò lẹ́gbẹ̀ẹ́ wa. Wọ́n ní kò sí kan tí àwọn ọmọ Ìjẹ̀bú-Igbó lè ṣe tí a bá pa òkò tí a kò sáré kó oṣù kan. Bàbá sọ bẹ́ẹ̀ lákọ̀ọ́kọ́ wọ́n sọ bẹ́ẹ̀ lẹ́yìn ó bẹ́ẹ̀ kẹta kan máa tọ́ lójú mi ẹni ọdún bẹ̀yìn nígbà pẹ̀lú gbogbo àwọn ọba tó ti jẹ kéde ojú tó yìí àti gbogbo àwọn ọba tí mo bá bẹ̀ sí. Mo fẹ́ kí ẹ fi ọwọ́ ṣe ìkan báyọ̀ ọ̀gbẹ́ ìlú Ìjẹ̀bú-Igbó ga àdúrà wa nìyẹn iwájú la máa lọ àdúrà yìí láéláé o. Ọmọ bosú ọwà Ìjẹ̀bú rẹ̀mí wà ẹ̀wẹ̀ sọ ọmọ alárẹ̀ ọmọ Ìjẹ̀bú wà lárẹ̀ o àwa ni ọmọ Ìjẹ̀bú wà lárẹ̀ o àwa ni inú mi ń dùn pé mo jọmọ Ìjẹ̀bú inú mi ń dùn pé mo jọmọ Ìjẹ̀bú tí n bá táyé wá Ìjẹ̀bú nìkan bí mi sí tí n bá táyé wá Ìjẹ̀bú nìkan bí mi sí ọmọ Ìjẹ̀bú wà lárẹ̀ o àwa ni ọmọ Ìjẹ̀bú wà lárẹ̀ o àwa ni èdè Ìjẹ̀bú ṣòro kọ́dá kún ṣàwòrán òkú jágájẹrun èdè Ìjẹ̀bú ṣòro kọ́ èdè Ìjẹ̀bú ṣòro kọ́dá kún ṣàwòrán òkú jágájẹrun èdè Ìjẹ̀bú ṣòro kọ́ Ìjẹ̀bú wà lárẹ̀ o Ìjẹ̀bú wà lárẹ̀ o ó ti nẹ́ràn kan láfi méjì wọ́n lọ Ìjẹ̀bú wà lárẹ̀ o Ìjẹ̀bú wà lárẹ̀ ó ti nẹ́ràn kan láfi méjì wọ́n lọ tí n bá táyé wá Ìjẹ̀bú nìkan bí mi sí tí n bá táyé wá Ìjẹ̀bú nìkan bí mi sí ọmọ Ìjẹ̀bú wà lárẹ̀ o àwa ni Ìjẹ̀bú rẹ̀mí wà ẹ̀wẹ̀ sọ ọmọ alárẹ̀ ọmọ Ìjẹ̀bú wà lárẹ̀ o àwa ni ọmọ Ìjẹ̀bú wà lárẹ̀ o àwa ni inú mi ń dùn pé mo jọmọ Ìjẹ̀bú inú mi ń dùn pé mo jọmọ Ìjẹ̀bú tí n bá táyé wá Ìjẹ̀bú nìkan bí mi sí tí n bá táyé wá Ìjẹ̀bú nìkan bí mi sí. Sọ ẹ̀yàn wa tí ẹ̀ ń wò wá nílé wọ́n ní kèédùn pọ̀pọ̀ ṣókí báyìí náà ni ọbẹ̀ ògè ibi tí arídé náà rèé o Kábíyèsí ọba Orímọlúsì ti Ìjẹ̀bú-Igbó wọn ti gbadé gómìnà ti fún wọn ní ọ̀pá àṣẹ oníkálùkù sì ti ń lọ ilé gbọ́ àwọn àlejò wa náà ni wọ́n ti ń lọ sílé wọn títí ìgbà míì táwọn pàdé ní iléeṣẹ́ Kabiyesitv àmọ́ bí ọbẹ̀ níbẹ̀ sọ àtẹlẹsẹ̀ abẹnuwò ẹni tó ní ká mọ́ bọ̀ ní kọlà ní débà o. And I would say it's been a wonderful moment celebrating with the people of Ijebu-Igbo Kingdom. We pray that
our Kabiyesi lives long to enjoy the faithfulness of God. Adẹ̀ ń gbàdúrà pé pẹ́pẹ́ báyìí lówó ṣe ń lé àárọ̀. Lásìkò Kabiyesi wa yìí kí gbá ọmọ lé káwọ́ lé ọmọ lé o. Ní ìwòye ìgbà míì tá a tún mọ pàdé. Kábíyèsí aláṣẹ èkejì òrìṣà o.